Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òdì. Olúwàbùkọ́lá aya kó tẹ̀mù sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere lórí ètò Kò Sí Mìmí. Ẹ jẹ́ kí a gbàdúrà. A gbé yín ga Ọlọ́run wa fún àánú àti oore ọ̀fẹ́, fún ìwà láyé, ààbò yín lórí ayé wa, lórí ọmọ, lórí ọkọ, lórí ìdílé wa. Ẹ gbé ọpẹ́ wa. Ọlọ́run, ọ̀rọ̀ tá ò gbọ́ lẹ́ni kó ṣe ayé àti ọkàn wa ní rere, kí á jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa, àmín. Kí ni ohun tí a fẹ́ gbéyàwó lénìí? Àkòrí sọ wípé ó dá ọ bí ó ti wù ú, ó dá ọ bí ó ti wù ú. Ẹ jẹ́ kí á mú bíbélì kíkà wa nínú ìwé Àìsáyà orí ìkarùndínláàádọ́ta ẹsẹ̀ ìkẹsàn-án. Ó sọ wípé ègbé ni fún ẹni tí ń bẹ ẹlẹ́dàá rẹ̀ jà, àpáàdì nínú àwọn àpáàdì ilẹ̀. Amọ̀ yóò wá ti wí fún ẹni tí ó mọ̀ pé kí ni ìwọ ṣe, tàbí iṣẹ́ rẹ pé òun kí ni o ṣe, tàbí kí ni iṣẹ́ rẹ, kí ni o ṣe. Amọ̀ yóò wá ti wí fún ẹni tó mọ̀. Amọ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé Ọlọ́run ni amọ̀kòkò, àwa ni amọ̀, àwa ni iṣẹ́ ọwọ́ rẹ̀. Kí ni amọ̀ ṣe máa wá sọ fún Ọlọ́run pé kí ló dé, kí ló ṣe yìí, báwo ló ṣe mọ̀ mí báyìí? Ẹ jẹ́ kí n tún mú bíbélì kíkà kan nínú ìwé orin Dáfídì orí ìkọkàndínlógóje ẹsẹ̀ ìkẹrìnlá. Ó sọ wípé èmi yóò yìn ọ́ nítorí tẹ̀rùtẹ̀rù àti tìyanu ni ó dá mi. Ìyanu ni iṣẹ́ rẹ, èyí ni ọkàn mi sì mọ̀ dájúdájú. Ìwé Sáàmù yẹn sọ pé tẹ̀rùtẹ̀rù àti tìyanu were fearfully and wonderfully made. Pàápàá jùlọ àwa obìnrin ni ọ̀rọ̀ ti èyí tó bá wí. Àwa obìnrin ló bá wí. Àwa òbí, ẹ jẹ́ ká máa kìlọ̀ fún àwọn ọmọ wa, nítorí àwọn èèyàn wá láwọn lọ ṣe surgery, breast enlargement, hips enlargement. Ìtumọ̀ ni pé bọ́lọ́run ṣe dá wọn kò tẹ́ wọn lọ́rùn, àwọn ò dáa tó. Nígbà tí bíbélì sọ wípé ó dá wa ní àwòrán ara rẹ̀, ní akọ ní abo ló dá wa, ó túmọ̀ sí wípé à ń sọ fún amọ̀kòkò pé nǹkan tó mọ fún mi ò dáa. A lọ fún program kan, Daddy Jí ó sọ fún wa, bàbá wa nínú Olúwa Pásítọ̀ Adébóyè sọ pé tí àwọn ayàwòrán tí wọ́n bá ti yàwòrán, tí wọ́n ṣe everything, tí wọ́n ya dáadáa, tán bá ti lè sáyẹ̀nsì, kò sí bàbá ńlá anybody tó tún lè tú nǹkan kan fi sí nǹkan tí wọ́n ti yà síbẹ̀ yẹn mọ́. Wọn lè ya nǹkan kan mọ́ lẹ́yìn nǹkan tí ẹni tó ti yà, tó ti sáyẹ̀nsì yẹn. Ọlọ́run ti yà wá, ó ti dá wa, ó sì ti sáyẹ̀nsì wa. Nínú ìwé Genesis ó sọ pé gbogbo ohun tí Ọlọ́run dá ó ní dáradára ni. You are wonderfully and fearfully made. Àwa obìnrin pàápàá jùlọ, wọ́n wá lọ máa ṣe enlargement of breast, wọ́n sọ mú di ńlá. Ìdí hips wọ́n lọ rọ fat, wọ́n rọ sí, wọ́n sọ di ńlá. Enlargement. Ẹ̀yin ò mọ̀ pé nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó jòjé lọ. Nígbà tí Ọlọ́run ti dá wa ní pípé, sáìsì mountain of fire tó fìtì wa ló bá wa fi sí. Sáìsì hips rìdíìmù lẹ́yìn tó fìtì wa náà ló bá wa fi sí. Bó ṣe fẹ́ nìyẹn, já fílẹ̀, ó ló dá wa náà. Nígbà tó ò tọrun jábọ́lẹ̀, bó bá tiẹ̀ tọrun jábọ́lẹ̀, ó ṣà níbi nǹkan tó ti wá, ẹnìkan ló dá. Kí ni àbúrò tí wàá lọ máa ṣe breast enlargement, hips enlargement? Àwọn obìnrin a lọ máa ṣe enlargement. Ó jẹ́ rántí ìtàn ọmọkùnrin kan ní ìlú US ló ti ṣẹlẹ̀. Wọ́n ní Brooklyn ló ti ṣẹlẹ̀ ní US. Aṣọ orílóge ni, ó máa ń ṣe orílóge. Ó wá rí kọ́sítọ́mà ẹ̀ kan tó wá, ló bá rí, sista, mo dẹ̀ like station yín, ẹ fine, ọyàn yín bó ṣe rí gan, mo like ẹ̀, shape ẹ̀ ó wù mí, hips yín gan bó tún ṣe rí figure 8, sẹpẹ́sẹpẹ́ figure 8, mo gbádùn ẹ̀. Èmi náà dẹ̀ wish kí n dàbí tiyín yìí o, kí station mi rí bí tiyín. Ìyẹn sì sọ wípé ṣé tí ogun bá fẹ́ jani dáadáa, á gbé alábàájíròrò búburú, á gbé dìde ti yàn. Ó wá gbé ẹni yẹn dìde, yẹn bá ní èmi náà ṣe ni, kò ṣe bí mo ṣe rí tẹ́lẹ̀ lélẹ́yìí, mo ṣe enlargement yẹn ni, ẹ̀rí backyard, ẹ̀rí redeem bó ṣe rí, mo ṣe ni, mo lè mú yín lọ bí tẹ́yìn náà ti máa ṣe. Aṣọ orílóge yẹn bẹ̀rẹ̀ sí ní sáwójọ, ó sáwójọ, owó ẹ̀ pé ó bá lọ bẹ́ni yẹn pé ó yá, ẹ mú mi lọ síbi tó ti máa ṣe breast and hips enlargement, ibi tó ti máa bá mi ṣèkébè mi kó tóbi, tá tún ti ṣe ọmú mi tá tún tóbi sí. Ó bá mú lọ o. Nígbà tó wá mú dé ibi tó mú lọ, ó wá jẹ́ ibi tó jẹ́ wípé àwọn quack doctor, àwọn doctor tí ò mọṣẹ́, ibẹ̀ ló mú lọ. Inú ẹ̀ wá dùn nígbà tó débẹ̀ pé àṣé owó tóun ré jọgan, àṣé òun ò tiẹ̀ ní ná ìlàjì ẹ̀. Àwọn yẹn béèrè owó tásẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀, ó sì san owó tásẹ́rẹ́ lóòótọ́. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní àtàrí ọmọ títún, a lè fún ní kó, ó lè gba ìkó sí, ṣùgbọ́n ohun tó máa tẹ̀yìn ẹ̀yọ́ làwọn. Ó ṣe ìdí lóòótọ́ o. Wọ́n fún ní injection
silicone injection ni wọ́n náná fún, wọ́n fún lọ́wọ́ méjèèjì, wọ́n fún lẹ́sẹ̀ méjèèjì, ìdí bẹ̀rẹ̀ sí ní tóbi, ọyàn náà yọ. Redeem àti MFM ìyẹn wá dúró dáadáa, ó dúró déédéé, akọ wá bẹ̀rẹ̀. Ṣùgbọ́n fòníkúfọ̀lá dìde ni láti ìgbà tó ti ṣe kinní yẹn, gbogbo ìgbà ló máa ń lọ sí hospital tó máa ní complaint sáá, bóyá kó ní ọwọ́ ń dùn òun o, ẹsẹ̀ ń dùn òun o, kò gbádùn. Níṣe ló dàbí pé wọ́n mú àlàáfíà ayé ẹ̀ kúrò. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó wá ṣe àìsàn kan tó jẹ́ wípé àwọn dókítà ní láti jẹ́ kó wà ní coma, ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run for like a month ló fi wà lórí life support. Nítorí ẹsẹ̀ méjèèjì tán ti fún ní injection àtọwọ́ méjèèjì tán ti fún ní injection ó ti ń jẹrà. Ìgbà táwọn dókítà wá wò títí pé kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ ọmọbìnrin yìí, because tá a bá fi ilẹ̀ báyìí ẹsẹ̀ yẹn máa jẹrà lọ sókè, ọwọ́ yẹn náà máa jẹrà lọ ságọ́ ara. Náà wá ní òkè, the best thing tán lè ṣe ni pé kí wọ́n amputate ẹ̀. Òyìnbó mo sọ òyìnbó ni, kí wọ́n gé ni, wọ́n ní kí wọ́n gé. Wọ́n bá gé ẹsẹ̀ méjèèjì náà, gé ọwọ́ méjèèjì pé kán lè dóòlà ẹ̀mí ẹ̀ kó lè wà láyé. Nínú kí sísakọ yìí ni o, àwọn ọkùnrin tó ń sakọ sí, ọkùnrin tí wọ́n rí ọkùnrin tí ò rí ẹ tó ń sakọ sí, tó lọ di ọ̀rá sí ọyàn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó jí sáyé o, ṣùgbọ́n nígbà tó máa jí sáyé tó rí ara ẹ̀, ó rí pé òun ò lọ́wọ́ méjèèjì, òun ò lẹ́sẹ̀ méjèèjì mọ́. Mo ń sọ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹnìkan ní US, àwọn tó ṣe surgery. Wọ́n ní surgery tí wọ́n ṣe kó tó di pé wọ́n amputate ọwọ́ àtẹsẹ̀ yẹn pé 27 times ni wọ́n ń ṣe surgery yẹn, pé bóyá àwọn tiẹ̀ lè rí ẹsẹ̀ yẹn jù kán má gé àti ọwọ́ yẹn. But àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ gbà tí wọ́n rí solution, wọ́n ní láti gé, wọ́n gé kúrò, wọ́n gé ọwọ́ àti ẹsẹ̀ kúrò. Ìgbà tó máa jí sáyé lórí ara ẹ̀ pé ṣóun leléyìí. Wọ́n wá lọ bá wá artificial leg and artificial hand. Ṣùgbọ́n ọmọ aṣọ ò bọ́mọ yẹ mọ́, wọ́n ti gé ẹsẹ̀ kúrò torí ẹsẹ̀ ti jẹrà, ọwọ́ ti jẹrà, ẹsẹ̀ ti jẹrà, ọwọ́ ti jẹrà. Ọmọdé bùrókò kojú èyàn ó ṣe bí òjò lórí eré. Akọ́lá sì ń ṣe ń sìn àwọn tó ń ṣe nígbà tí repercussion ẹ̀ bá máa dé. Nígbà tí repercussion ẹ̀ bá máa dé, èmi ìyá rere mo kìlọ̀ fún yín. Eléyìí tọ́lọ́run ti dá mọ́ yín ó ti dá. Sáìsì MFM tó fún yín ó dá. Sáìsì tẹ̀yìn ti Redeem yẹn náà dá. Bó ṣe wu Ọlọ́run ló ṣe ṣe yẹn. You are fearfully and wonderfully made. Má tún lọ máa ṣe adjustment, má máa ṣe enlargement. Àti rí olórí orílẹ̀-èdè yìí gbà kan ìyàwó ẹ̀, mi ní dárúkọ, ṣùgbọ́n gbogbo wa náà ló yẹ ká mọ̀, àmọ́ tó ní inú òun tóbi, ó fẹ́ lọ ṣe flat tummy, ló lọ sọ́dọ̀ àwọn China, àwọn Chinese. Àlọ́lárí àràbọ̀ òkú ẹ̀ náà gbé padà wálé o. Gbogbo èèyàn gan ló yẹ kó máa kọ́ wa lọ́gbọ́n. Àwa obìnrin akọ àṣejù. Nígbà tí Bíbélì sọ wípé kí our dressing let there be moderation, kó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì. Àṣì tuntun lọ fìdí sídìí, àtún lọ wá kinní sí ọyàn, ìyẹn eléyìí tí mo mú wálé nìyẹn. Obìnrin yẹn during the time of COVID kò survive ẹ̀ nítorí gbogbo àwọn nǹkan tó ti gbà, àwọn abẹ́rẹ́ tó ti gbà, ó kú. Ṣùgbọ́n àwọn èèyàn sọ pé kò ń ṣe COVID ló pa, pé àwọn abẹ́rẹ́ tó ti gbà ló pa. Rabaraba ẹ̀ òun ló pa. Mo rò pé a máa rí ẹ̀kọ́ kọ́ lára nǹkan tí mo mú wálé ní, pàápàá jùlọ àwọn obìnrin. Station wa jẹ́ ó tẹ́ wa lọ́rùn. Tó bá jẹ́ wípé pẹlẹbẹ mẹ́ẹ̀sì ni Redeem tiẹ̀ tó lọ tó bọ́lọ́run ṣe fẹ́ kó rí ló ṣe rí yẹn, gbà fún Ọlọ́run, gbà bẹ́ẹ̀ jẹ́ kó wà bẹ́ẹ̀. Anybody tó bá fẹ́ fi ẹ́ ṣe yẹ̀yẹ́ sọ pé tá bá ní mo kúrú a jẹ́ pé Ọlọ́run kúrú, tá bá ní mo ga a jẹ́ pé Ọlọ́run ga, tá bá ní mo ní kébè Ọlọ́run ní kébè náà nìyẹn. Tá bá sì ní mo ní tiwájú MFM, Ọlọ́run náà ní nìyẹn. Nítorí Bíbélì sọ wípé ó dá mi láwòrán ara ẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ sọ pé bàbá mi, Ọlọ́run níbo ni mo ti pè ọ́ ní aṣiwèrè nípa iṣẹ́ ọwọ́ mi? Níbo ni mo ti sọ wípé ìwọ amọ̀kòkò ò ṣe dáadáa tó, tí mo ti fẹnu bà á jẹ́, tí mo ti lọ fi ọwọ́ mi bà á jẹ́? Olúwa dáríjì mi, Olúwa dáríjì mi. Gbogbo èrò búburú tó wá sí mi lọ́kàn pé mi ò dáa tó, mi ò fine tó, mi ò handsome tó, mi ò beauty tó, Olúwa jọ̀ọ́ dáríjì mi, ṣàánú fún mi. Mo gbà ọ́ bí o ti dá mi, mo gbà wípé bí o ṣe fẹ́ kí n rí ni mo ṣe rí, màá sì rí bí o ṣe fẹ́ kí n rí. Jésù Olúwa wa, àmín. Olúwàbùkọ́lá ya kó tẹ́ mọ̀ sí ìyá ẹ̀yìn rere, ìyá àwọn ọmọ rere, ayé ẹ̀yìn rere àti ọ̀rẹ́ ẹ̀yìn rere, eré ètò kò sí mi lẹ́yìn. Nígbà tí a ti máa pàdé lọ́jọ́ mìíràn, ọjọ́ rere, ó dàbọ̀.